Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Gbéyìnga Ọlọ́run aláàánú wa, olùpamọ́ olùdásí wa, fi ògo fún orúkọ yín o. A dúpẹ́ tí ẹ mú wa rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹfà. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Olúwa, ọ̀rọ̀ náà tí a ò gbéyẹ̀wò léni, Olúwa, bó bá gbé tí ọ̀tún wọlé kó má ṣe gba tòsì jáde o. Ire ayọ̀ ìbùkún àìkú baálẹ̀ ọrọ̀ àti àṣeyọrí, Olúwa, ẹ jẹ́ kó rú jáde fún wa lénìí ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ 14 oṣù kẹfà. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ pé má bẹ̀rù, má bẹ̀rù. Àkọ́sórí wa ni a ò mú nínú ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún. Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé ìbẹ̀rù kò sí nínú ìfẹ́ o, ṣùgbọ́n ìfẹ́ tí ó pé ń lé ẹ̀rù jáde, nítorí tí ìbẹ̀rù ó ní ìyà nínú. Ẹni tí ó bẹ̀rù kò pé nínú ìfẹ́. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wà nínú ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ 20. Ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ 20 tí ó kà báyìí pé ìwọ má bẹ̀rù o, nítorí mo wà pẹ̀lú rẹ o. Má fòyà o, nítorí èmi ni Ọlọ́run rẹ o. Èmi yóò fún ọ ní okun, ní tòótọ́ èmi yóò ràn ọ́ lọ́wọ́. Ní tòótọ́ èmi yóò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Kíyèsí, gbogbo àwọn tí ó bínú sí ọ ní ojú yóò tì, wọn ò sì dààmú, wọn ò dàbí asán. Àwọn tí ó sì ń bá ọ jà yóò ṣègbé. Ìwọ ó wá wọn, ìwọ kì yóò rí wọn mọ́ o. Àní àwọn tó ń bá ọ jà, àwọn tí ń bá ọ jagun yóò dàbí asán àti bí ohun tí kò sí. Nítorí èmi Olúwa Ọlọ́run rẹ yóò di ọwọ́ ọ̀tún rẹ mú. Èmi yóò sì wí fún ọ pé má bẹ̀rù, èmi yóò ràn ọ́ lọ́wọ́. Má bẹ̀rù, ìwọ Jákọ́bù kòkòrò àti ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì, èmi yóò ràn ọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Olúwa àti olùràpadà rẹ wí, ẹni mímọ́ Ísírẹ́lì. Kíyèsí, èmi ti ṣe ọ́ bí ohun èlò ìpakà nínú mímu tuntun tí ó ní ẹ̀yìn. Ìwọ yóò tẹ àwọn òkè ńlá, ìwọ yóò sì gun wọn kúnná. Ìwọ yóò sì sọ àwọn òkè kéékèèké di ìyàngbò, ìwọ yóò sì fẹ́ wọn. Èfúùfù yóò sì fẹ́ wọn lọ, ajá yóò sì tú wọn ká. Ìwọ yóò sì yọ̀ nínú Olúwa, ìwọ yóò sì ṣògo nínú ẹni mímọ́ Ísírẹ́lì. Nígbà tí tálákà àti aláìní ń wá omi tí kò sì sí, tí ahọ́n wọn sì gbẹ fún òǹgbẹ, èmi Olúwa yóò gbọ́ tiwọn. Èmi Olúwa Ísírẹ́lì kì yóò kọ̀ wọ́n sílẹ̀. Èmi yóò ṣí odò níbi gíga àti orísun láàrin àfonífojì. Èmi yóò sọ aginjù di àbàtà omi àti ilẹ̀ gbígbẹ di orísun omi. Èmi yóò fi igi kédárì àti sí aginjù àti igi ṣítà àti àwọn mútílì àti igi òróró. Èmi yóò gbin igi fírì àti igi pínè àti igi bọ́ksì pọ̀ ní aginjù, kí wọn kí ó lè rí, kí wọn kí ó sì mọ̀, kí wọn sì gbèrò, kí ó sì lè yé wọn pé ọwọ́ Olúwa ni ó ṣe èyí, àti pé ẹni mímọ́ Ísírẹ́lì ni ó ti dá a. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Àkọ́sórí wa lónìí sọ pé ẹ̀rù jẹ́ olùpọ́njú. Gẹ́gẹ́ bí ìwé Tímótì kejì orí 1 ẹsẹ̀ 7. Ẹ̀mí ni ẹ̀rù o, kì í ṣe ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run o. Láti ọ̀dọ̀ èṣù ni ó ti wá o. Nínú ìwé òwe orí 29 ẹsẹ̀ 25, Ọlọ́run sọ pé ìbẹ̀rù ènìyàn ní mú ìkẹkùn wá. Ó túmọ̀ sí pé tí o bá ní ìbẹ̀rù ènìyàn, wàá kó sínú páńpẹ́. Ẹ̀rù ló mú ọ̀pọ̀ ènìyàn sá lọ sí ọ̀dọ̀ olóògùn. Òun ló mú kí wọ́n máa wá ààbò lọ́wọ́ oríṣiríṣi ọ̀tá kiri. Ọ̀kan lára ohun tó ń mú kí ẹ̀rù burú ni pé ohun tí òun bẹ̀rù máa wá padà bá ọ. Ìwé Jóòbù orí 3 ẹsẹ̀ 25. Ẹ̀rù ikú ti fi ọ̀pọ̀ ènìyàn sínú
ìdè lónìí. Ìbéèrè náà ni pé ṣé gbogbo ènìyàn kọ́ ni yóò kú ni? Ìwé Hébérù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n wípé ikú jẹ́ àdéhùn tí gbogbo ènìyàn gbọ́dọ̀ múṣẹ. Èṣù fi àwọn ènìyàn sínú ìdè nítorí ohun tó yẹ kí wọ́n gbáradì fún ni ó jẹ́ ìbẹ̀rù fún wọn. Tí o bá ní Ọlọ́run pẹ̀lú rẹ, ẹ̀rù máa sá fún ọ. Dáfídì wípé ìdí tí kò fi bẹ̀rù àfonífojì òjìji ikú ni nítorí ó ní ìwàláàyè Ọlọ́run pẹ̀lú rẹ̀. Ìwé orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkẹrin, Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkáǹdógún wípé o kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ o, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pe Ábà Baba. Ìmọ̀lára nítòótọ́ pé ọmọ Ọlọ́run ni ọ́ máa lé ẹ̀rù kúrò nínú ayé rẹ. Kò sí ọmọ tó máa bẹ̀rù nígbà tí bàbá rẹ̀ bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Níwọ̀n ìgbà tí o bá jẹ́ ọmọ Ọlọ́run tí ó ń gbé ìgbé ayé mímọ́, kò jẹ́ kó dá ọ lójú pé Ọlọ́run wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbà. Bíbélì tí a kà fún wa lénìí, o kò gbọ́dọ̀ bẹ̀rù nítorí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Ó ní òun máa fa ọwọ́ rẹ, òun sì máa fi okun fún ọ. Tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ, kò sí ohun tí yóò bà ọ́ lẹ́rù o. Súnmọ́ Ọlọ́run o, òun á sì súnmọ́ ọ. Ìwé Jákọ́bù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹjọ, orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ. Èyí túmọ̀ sí pé tí o bá jọ̀wọ́ ayé rẹ fún Jésù, tí o bá sì ń gbé ayé mímọ́, Ọlọ́run máa súnmọ́ ọ. Ẹ̀rù máa pòórá láyé rẹ. Ẹ̀ṣẹ̀ máa fi ayé rẹ sílẹ̀. Láàárín ìwọ àti Ọlọ́run kò lè gbọ́ àdúrà àwọn aláìní ìrònúpìwàdà o. Ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Bẹ́ẹ̀ ni kò lè gbà wọ́n kúrò nínú ewu. Ohun kan tí mo bẹ̀rù ni kí Ọlọ́run fi mí sílẹ̀ o, nítorí bí ó bá ṣe bẹ́ẹ̀, mo mọ̀ pé títán dé fún mi nìyẹn o. Nítorí náà ni mo ṣe ń ìgbé ayé ìwà mímọ́. Mi ò lè gbà kí n kúrò ní iwájú rẹ̀. Ìwọ ń kọ́ kókó ọ̀rọ̀. Iwájú Ọlọ́run ń lé ẹ̀rù lọ. Iwájú Ọlọ́run ó ń lé ẹ̀rù lọ. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́sà o, a padà sí elébùté o. Ibi tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà tí ènìrọ̀ sí Olúwàbùkọ́lá aya kó tẹ́ mọ sí ìyẹnìrere ìyá àwọn ọmọ rẹ̀ ayẹnìrere àti ọ̀rẹ́ ìyẹnìrere. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ọjọ́ rere yóò rú fún wa lénìí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.